Ẹ káàárọ̀ gbogbo ọmọ Yorùbá nílé lóko lájò lẹ́yìn odi níbikíbi tí a bá wà. Òní ọjọ́ àbámẹ́ta Saturday July 9, 2022. Orúkọ tèmi kò yí padà, Fẹ́mi Olóye ọmọ Yorùbá ní orúkọ tèmi. Àkórí ọ̀rọ̀ mi ní òwúrọ̀ yìí ni wípé why we must stop praying for one Nigeria. Ká dẹ́kun àti máa gbàdúrà fún orílẹ̀-èdè Nàìjíríà. Ìní àkórí ọ̀rọ̀ mi. Ọ̀rọ̀ mi ní òwúrọ̀ yìí ó dẹ̀ máa bá gbogbo àwọn religious leader wí, àwọn Christian, Muslim àti gbogbo àwọn ẹlẹ́sìn àbáyé, àwọn pastor, àwọn wòlíì, àwọn prophet, àwọn imam, àwọn àfáà, àwọn babaláwo àti gbogbo àwọn oníṣẹ̀ṣe. Gbogbo ẹnikẹ́ni tó máa ń gbàdúrà pé kí Nàìjíríà kó continue one Nigeria. Gbogbo àwọn tó ń gbàdúrà wípé kí Nàìjíríà má pín, gbogbo yín ìní ọ̀rọ̀ yìí bá wí. Mo dẹ̀ fẹ́ sọ fún yín wípé àwọn èèyàn wọ́n ń ṣègbé nítorí pé wọn ò ní ìmọ̀. Gbogbo ẹni tó máa ń gbàdúrà for one Nigeria láti continue, irú àwọn èèyàn bẹ́ẹ̀ aláìmọ̀kan ni wọ́n, ignorance ni wọ́n. Irú àwọn èèyàn bẹ́ẹ̀ ìkà ni wọ́n. Irú àwọn èèyàn bẹ́ẹ̀ àwọn onírọ́ ni wọ́n. Gbogbo ẹnikẹ́ni tẹ́ bá ti rí tó ń gbàdúrà fún one Nigeria. Kì í ṣe àwọn religious leader nìkan o, gbogbo àwọn tó bá encourage àwọn èèyàn láti lọ vote fún 2023 tí a mọ̀ wípé oko ìparun ni, gbogbo wọn gbàdúrà fún one Nigeria ni. Gbogbo ẹni tó ń gbàdúrà wípé káwọn èèyàn lọ gba poverty validation card, gbogbo wọn gbàdúrà fún one Nigeria ni. Ìkà ni gbogbo irú àwọn èèyàn bẹ́ẹ̀. So ó dẹ̀ nídìí tí mo fi sọ bẹ́ẹ̀. Bíbélì tí èmi ò mọ Kùránì, mi ò dẹ̀ mọ Odùfá, ṣùgbọ́n Bíbélì díẹ̀ tí mo mọ̀ inú ìwé the book of Proverbs 14:34 ó sọ wípé righteousness exalts a nation. Kìí ṣàdúrà ló máa gbé orílẹ̀-èdè lékè, òdodo ní Bíbélì sọ. Òdodo ló ń gbé orílẹ̀-èdè lékè. Kò síbi tí Bíbélì ti sọ wípé àdúrà ló ń gbé orílẹ̀-èdè lékè. Kí là ń dẹ̀ pè ní righteousness? Kí là ń pè ní òdodo? Moral, spiritual integrity and virtuous character exalt a nation. But sin is a reproach. So, mo wá fẹ́ sọ ìdí tí Nàìjíríà tí a gbọ́dọ̀ fi máa gbàdúrà fún one Nigeria again. Ìdí méje pàtàkì ló wà tá a fi gbọ́dọ̀ máa gbàdúrà pé kí Nàìjíríà kó tún continue mọ́. Ìdí àkọ́kọ́ ni wípé kí Ọlọ́run kó tó dá ayé àti ọ̀run, Ọlọ́run kò sí nǹkan tó wà ní ọkàn Ọlọ́run wípé kí Nàìjíríà wà. Màá dẹ̀ sọ reason because Ọlọ́run mọ wájú wípé ó mọ orí arínúlóde ni, ó mọ nǹkan tó máa ṣẹlẹ̀ lọ́jọ́ wájú. Ó mọ̀ pé àkókò kan ń bọ̀ tí àwọn Fúlàní Haúsá yìí tí wọ́n á dìde sí ìran Yorùbá láti pa ìran Yorùbá run. Nítorí pé ẹranko ni àwọn Fúlàní Haúsá yìí, Haúsá Fúlàní, ẹranko èèyàn ni wọ́n. Ó mọ̀ wípé àkókò kan ń bọ̀ tí wọ́n fẹ́ pa ìran Yorùbá run, tí wọ́n á máa rape àwọn ọmọ Yorùbá, tí wọ́n á máa pa àwọn ọmọ Yorùbá. Ọlọ́run fi ṣe naturally tí river Niger àti Benue tó fi divide Nigeria into three. Ìdí àkọ́kọ́ nìyẹn. Ìdí kejì ni wípé Nigeria naturally àwọn èèyàn is a man-made ní Nigeria. Èèyàn ló dá Nigeria. Ìdí kẹta ni wípé the foundation of Nigeria is based on lies and deception. Orí irọ́ ni làwọn British ni wọ́n ti dá Nàìjíríà sílẹ̀. Ìdí kẹrin ni wípé Nigeria is an expired nation. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ amòfin ní Nàìjíríà tẹ́ ẹ sọ wípé kí Nàìjíríà máa continue, tẹ́ ẹ encourage àwọn èèyàn pé òṣèlú ni. Ẹ̀yin náà wà lára àwọn tó ń gbàdúrà fún one Nigeria. Nigeria is an expired nation since 2014. Ìdí karùn-ún ni wípé Nigeria is operating under fraudulent 1999 constitution. Kí là ń pè ní fraudulent jìbìtì? So gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá sọ wípé jìbìtì ó continue, ẹ̀ ń gbàdúrà fún one Nigeria ni. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń gbàdúrà fún one Nigeria, ẹ̀ ń sọ pé kí jìbìtì ó continue. Káwọn Fúlàní tó ń rape wa kó mọ àwọn ìyàwó wa kó continue. Tí wọ́n rape àwọn ọmọ wa kó continue. Àwọn Fúlàní tó ń pọ ọmọ wa tí wọ́n kidnap àwọn èèyàn kó continue. Ìbá jẹ́ pé ẹ̀yin tẹ́ ẹ ń gbàdúrà yìí, ẹ̀yin tẹ́ ẹ ń pera yín ní religious leader, tó bá jẹ́ pé àwọn Fúlàní terrorist yìí wọ́n bá kidnap ìyàwó yín tàbí wọ́n rape ìyàwó yín àtàwọn ọmọ yín, ẹ ní sọ pé
kí wọ́n Nàìjíríà kó continue ẹ ní máa gbàdúrà fún oko ìparun 2023 tó bá jẹ́ pé ìyẹn ti ṣẹlẹ̀ sí yín ṣùgbọ́n nítorí pé àwọn èèyàn tí wọ́n pa wọn ò jẹ́ mọ̀ kankan àwọn tí ò léèyàn ni wọ́n pa ni wọ́n ń rèpù ni ò jẹ́ kẹ́yìn ò sọ̀rọ̀ lẹ́fi ní pé ká máa continue. So ìdí kẹfà ni wípé Nigeria is a dead nation. Kí là ń pè ní dead nation? Nigeria is dead physically, spiritually and economically. Màá ṣèyẹn lọ́tọ̀ torí ogun. So condition tí a fi gbọ́dọ̀ máa gbàdúrà fún one Nigeria mọ́ nìyẹn. So ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ wá máa gbàdúrà fún one Nigeria, nǹkan àkọ́kọ́ tẹ́ ẹ kọ́kọ́ máa ṣe ni pé ẹ má gbàdúrà aláìmọ̀kan mọ́ o. Ẹ má gbàdúrà òpònú mọ́. Ẹ má gbàdúrà aláìmọ̀kan mọ́. Hypocrite ni gbogbo àwọn tó máa ń gbàdúrà fún one Nigeria. Nǹkan àkọ́kọ́ tẹ́ ẹ kọ́kọ́ máa ṣe kẹ́ ẹ tó gbàdúrà pé kí Nàìjíríà ọmọ pé kí Nàìjíríà wà ní wípé ẹ máa gbàdúrà wípé bí ayé Nàìjíríà ṣe rí for the past 62 years ago kí ayé àwọn ọmọ yín kó rí bẹ́ẹ̀ ayé àwọn ọmọ yín kó rí bẹ́ẹ̀ ayé ìrandíran yín kó rí bẹ́ẹ̀ tẹ́ bá ti lè gbàdúrà yìí tọkàntọkàn tẹ́ bá lè gbà tọkàntọkàn yín ẹni ẹ tó qualify láti wá gba àdúrà wípé kí Nàìjíríà ọmọ pẹ́. Number 2 ni wípé gbogbo ẹ̀yin religious leader ẹ̀yin the elite tẹ́ ń fi ọlọ́pàá gáàdì ara yín ẹ withdraw gbogbo àwọn ọlọ́pàá tó ń gáàdì yín nítorí tẹ́ ẹ bá wá sílùú òyìnbó tẹ́ ń wá yẹn kò sí ọlọ́pàá tó máa gáàdì yín kò sẹ́nì kankan tó máa gáàdì yẹn máa rìn lọ ni bí àwọn èèyàn ṣe ń rìn ordinary people bí wọ́n ṣe ń rìn bí ni gbogbo èèyàn jẹ́ people are equal here. Ìdí kẹta ni wípé gbogbo ẹ̀yin religious leader pastor bishop gbogbo yín tẹ́ ẹ máa wá fún medical trip ní ìlú òyìnbó ẹ stop láti máa wá fún medical trip ní ìlú òyìnbó. General hospital tí ìjọba Nàìjíríà yẹn tó gbé kalẹ̀ tí wọ́n kọ́ fún gbogbo èèyàn ìníkẹ́yìn náà kẹ́ ẹ máa lọ nítorí pé nílùú òyìnbó ń bì hospital kan náà ni olówó àti tálíkà ni wọ́n lọ so general hospital yẹn ìníkẹ́yìn náà máa lọ ẹ dẹ̀ má lọ sí private hospital so ilẹ̀ tó qualify láti máa gbàdúrà fún one Nigeria. Ìdí kẹrin ni wípé gbogbo àwọn ọmọ yín tó wà nílùú òyìnbó ẹ tí ń lọ sí school gbogbo àwọn ẹbí yín gbogbo ara yín ẹ dá wọn padà sí Nàìjíríà tẹ́ ń gbàdúrà fún one Nigeria yẹn tẹ́ fẹ́ káwọn èèyàn máa lọ suffer ní one Nigeria yẹn gbogbo àwọn ọmọ yín ìran yín gbogbo àwọn ẹbí yín tẹ́ ti kó wá sílùú òyìnbó tẹ́ ti ra lé fún ẹ dá wọn padà sí orílẹ̀-èdè Nàìjíríà káwọn náà kí wọ́n padà sí Nàìjíríà kì í wá tó ń ṣèyẹn nìkan gbogbo àwọn tó ń lọ wà ní school ẹ dá wọn padà sí Nàìjíríà káwọn náà máa lọ common school government school tí ìjọba Nàìjíríà provide fún wọn ní Nàìjíríà kí wọ́n máa lọ public school. Ẹ má sẹ́ndì gbogbo ẹ̀yin tẹ́ wà ní Nàìjíríà táwọn ọmọ yín wà Nàìjíríà tẹ́ ń kó wọn lọ sí private school ẹ withdraw wọn from that private school private university ẹ jẹ́ káwọn náà máa lọ government school nítorí pé ìbá jẹ́ pé ẹ̀yin ò kí ń ṣe alágàbàgebè ni àwọn ASUU wọ́n strike láti bẹ̀rẹ̀ ọdún yìí ẹ̀yin tẹ́ ń pera yín ní religious leader ẹ̀yin hypocrite yìí ẹ sọ̀rọ̀ ẹ sọ nǹkan kan nítorí pé àwọn ọmọ ọlọ́mọ ni kì í ṣe àwọn ọmọ yín ò lọ sí school yẹn so ẹ wá tún gbàdúrà pé kí wọ́n Nàìjíríà kó continue. Ìdí kẹfà ni wípé kí ẹ̀yin tẹ́ ń lo generator ní Nàìjíríà ẹ̀yin the elite yìí ẹ stop láti máa lo generator ẹ̀yin tẹ́ ń lo solar ẹ stop láti máa lo generator torí nílùú òyìnbó àwọn ò kí ń lo generator so iná tí gọ́ọ̀mẹ̀ntì ń provide ní Nàìjíríà àwọn NEPA iná yẹn ni kẹ́yìn náà máa lò tẹ́ bá ti lè qualify. Then ìdí keje ni wípé borehole ẹ̀yin tẹ́ ń lo borehole Nàìjíríà ẹ̀yin the elite ẹ̀yin religious leader ẹ̀yin imam ẹ̀yin àfà ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ̀yin tẹ́ lówó tẹ́ ń lo borehole ẹ dí borehole yín ẹ dí kànga yín omi tí ìjọba Nàìjíríà ń provide ìníkẹ́yìn náà kẹ́ mọ́ mu nítorí pé nílùú òyìnbó ń bíbá yìí omi kan náà ní tálíkà àti olówó mu kò sí ìyàtọ̀ so tẹ́ bá ti lè ṣe nǹkan yìí ẹ qualify láti wá máa gbàdúrà wípé kí Nàìjíríà ó má pé o kí Nàìjíríà kó continue o so bẹ̀tẹ̀ bá ti lè ṣe nǹkan yìí a jẹ́ pé alágàbàgebè nìyín ìkè ènìyàn nìyín ojósì nìyín nítorí pé ẹ mọ òtítọ́ ẹ lè sọ òtítọ́ nítorí pé kò kan ẹ̀yin àwọn nítorí pé àwọn ọmọ ọlọ́mọ inú Ọlọ́run ò dẹ̀ dùn sírú nǹkan bẹ́ẹ̀ ẹ̀yin nífẹ̀ẹ́ ara yín ẹ nífẹ̀ẹ́ ọmọ nìkejì ẹ̀yin ẹ rí i pé wọ́n ń pa àwọn èèyàn wọ́n fẹ́ kó ìran Yorùbá lẹ́rú ẹ tún gbàdúrà wípé kí Nàìjíríà kó continue so tẹ́ bá ti lè ṣe nǹkan méje tí mo sọ yìí ilẹ̀ tó lè qualify láti máa gbàdúrà fún one Nigeria.
àti ẹ̀yin tẹ́ ń lọ káàkiri wípé èmi ló kàn, Yorùbá ló kàn, kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Tẹ́ bá ti lè ṣe nǹkan méje tí mo sọ yìí, tẹ́ bá ti lè ṣe, ẹ lè continue wọ́n Nàìjíríà yín. Ṣùgbọ́n ní agbára Ọlọ́run, bí Ọlọ́run ṣe ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè, Yorùbá nation a máa lọ ni, no going back. Lágbára Olódùmarè, lágbára Ọlọ́run tó dá ilẹ̀ Yorùbá, tó jogún ilẹ̀ Yorùbá fún wa, ó máa fún wa, mú wa dé ilẹ̀ lérí. A máa gba Yorùbá nation, Yorùbá nation, no going back. Ẹ jọ̀ọ́, ẹ dákun, ẹ bá mi pé ètò yìí kó dé ọ̀dọ̀ àwọn èèyàn, àwọn religious leaders yẹn gangan, kó dé ọ̀dọ̀ wọn. A lè máa fi ẹ̀kọ́ tanná fún wa. Ẹ yé fi Bíbélì, ẹ yé fi Quran, ẹ yé fi Odùfá, ẹ yé fi scam wa mọ́. Ẹ ṣé o, Yorùbá gbè wá o, Odùduwà gbè wá, kò ní gbé ọ̀dàlẹ̀.